orúkọ ewé tó ń wò lọ́wọ́ mi ni wọ́n ń pè ní aspilia africana, commonly known as ewé yúnyún. Ìwúlò rẹ̀ ni mo fẹ́ ṣàlàyé fún yín ní àárọ̀ yìí torí pé ó wúlò gan o, pàápàá jùlọ fún ẹni tó bímọ tán tí ẹ̀jẹ̀ ò dá lára rẹ̀. Àwọn bàbá wa máa ń lò ó jẹ́ bí idán, ó ṣiṣẹ́ bí idán. A mọ̀ ní nǹkan tó pọ̀ nílẹ̀ Yorùbá gan o, wàláhì. So ewé yúnyún yìí má wò pé kò tí wúlò fún ọ o, àlàyé tá a fẹ́ ṣe yìí má wò pé kò tí wúlò fún ọ, ọjọ́ tó bá máa wúlò fún ọ wọ́gùn ò ní expect. Listen kó tẹ́tí kó gbọ́ bá ti fẹ́ ṣàlàyé lílo ewé yúnyún yìí. Ṣùgbọ́n kí n tó máa bá àlàyé lọ, ẹ kọ́kọ́ gbọ́ testimony agomotiri wa hàn tá a fi síta ní bí olóṣù kan sẹ́yìn, ẹ gbọ́. Àti ẹjìnrìn mọ́ra ewúro mo ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé ká ṣe òun náà ni mo là ń lò. In fact lágbára ọlọ́mọ ní kí n bá pè yín náà máa gba àkáànà ọba yín náà àlè sẹ́ǹdì nǹkan kékeré sí yín. Báwo la gbóhùn yẹn ṣe rí nígbà tẹ́ ẹ lò sáà? Tí o bá ṣe ọ̀pọ̀ sí màá máa pè yín. Ẹni tó bá lo àṣàìsàn inú a jẹ́ pé bóyá orí ẹ̀ ló kó àdúrà ni. A jẹ́ pé orí ẹni yẹn ló kó àdúrà. Tó bá lo bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ pé ká sàṣà bẹ́ẹ̀ ilé bẹ́ẹ̀ ṣe sọ pé ká ṣe ibùgbọ́ ìgbà tí ò tètè gbẹ mo sá farabalẹ̀ ogun olódó lọ́tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ tó ọlọ́run ṣé mo lé àgbọn sẹ́yìn ilé mo pe omi àgbọn wọ̀nyẹn náà ni mo lò aládé ìlú lera tó jẹ́ pé gbogbo bí inú ṣe ń ṣe yẹn náà gbogbo rẹ̀ kúrò pátápátá. Ọlọ́run ṣeun. Àti ìlú wo lẹ́lẹ́ tí ń pè mí sá? Ìlú Ìṣẹ̀ Èkìtì nítòsí Ìkẹrẹ́ láàrin Ìkẹrẹ́ àti Èmùrè. Ẹjọ́ jẹ́ ẹ lè sẹ́ndì àká nọ́mbà yín sórí nọ́mbà yìí. Gbẹ̀dẹ̀ bá ètò àsẹ́ndì kan kékeré sí i kákò fi mú orí Ọlọ́run kì í ṣe pé bọ́yá èkó tẹ fi síta yẹn ó gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là kì í a ò lè rówó èèyàn yẹn sàn ṣùgbọ́n káfẹ́ kan fi mú orí hàn. Ẹ ṣeun, tẹ́ ẹ bá kúkú pè wá kẹ give testimony báyìí àkùkù ní mọ̀ pé wàá náà fi ṣe pé ẹ fi ẹ̀mí tí mo fẹ́ ṣàlàyé ẹ bá mi stop kíní ẹ bá fọkàn àfẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ewé àti egbò táwọn fi síta ẹni tọ́lọ́run bá fún ní ìyànjú kó gbìyànjú ẹ̀ láti ṣe, tọ́lọ́run bá kádàrá tó bá gbìyànjú ẹ̀ láti ṣe wàá rí rìsọ́ọ̀tì gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí torí pé n tá à ń pè ní ewé àti egbò Ọlọ́run ọba lónìí ọlọ́dẹ̀ máa ń fàṣẹ sí nǹkan. Gbáwo ní mú àní ṣàlàyé tí ò ní ṣàǹfààní fún yín, a sì ní fún yín ní nǹkan fake. Ewé tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́ mi yìí ó náà ń pè ní aspilia africana, ewé yúnyún làwọn Yorùbá ń pè é. Tí ó bá ti wúlò fún ẹ báyìí ó sì padà máa wúlò fún ẹ. Ewé yúnyún yìí nǹkan ẹyọ kan péré ni máa fi ṣàlàyé fún yín. Nǹkan ẹyọ kan tí mo máa fi ṣàlàyé fún yín àfi kí wọn náà tọ́jú kó save fídíò yìí. Save ẹ tó bá jẹ́ pé YouTube ló ti ń wò mí ni, ìwọ tó bá jẹ́ pé bí any place tó bá ti ń wò mí ẹ subscribe sí YouTube channel wa Alhamid TV ní YouTube. So save fídíò yìí torí tí ó bá wúlò fún ẹ lónìí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ó lè padà wúlò fún. Ó ní pé ẹni tí tóbìnrin bá lóyún tó bá bímọ tí a máa ń sọ pé ẹ̀jẹ̀ ò dá lára obìnrin yẹn, ẹ̀jẹ̀ ò dá lára obìnrin, ewé yìí ó ṣiṣẹ́ gan fún àìdá ẹ̀jẹ̀ lára obìnrin láàkó tóbìnrin bá ṣẹ̀ṣẹ̀ lóyún. Ẹni tá à ń sọ yìí ó ti gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ, ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ aláboyún, ẹni tó bímọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ tán fọmọ tán tó ń lẹ̀ tán dẹ̀ gbàbẹ̀ kú níbi tán ti ń gbé wọn kiri nígbà tí ẹ̀jẹ̀ tí ò dá tẹ́jẹ̀ ń dà lára wọn, tẹ́jẹ̀ yìí ò stop. Tẹ́jẹ̀ ò bá ti stop lára obìnrin, ewé yìí ni kẹ́ ẹ wá aspilia africana, ewé yúnyún ẹ gbó, tẹ́ ẹ bá ti gbó ẹ̀yin ẹsẹ̀, tẹ́ ẹ bá ti ṣe tán ẹ gbé fún arábìnrin náà ẹni kò mú lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa dá, lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló máa dá. So ó tún ní yàtọ̀ sí ewé yúnyún yìí a tún ní síìdì kan síìdì èso odò
èso odò òun náà ṣiṣẹ́ fún ìdá ẹ̀jẹ̀ ẹni tẹ́jẹ̀ bá ń dà lára rẹ̀ èso odò yẹn téèyàn bá ti lọ tó kọ́ná ẹ kàn ra bu díẹ̀ sórí ẹ̀jẹ̀ ẹni tẹ́jẹ̀ ń dà lára yẹn kàn ra bu díẹ̀ sí wàláhì lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa stop. àwọn bàbá wa ní nǹkan púpọ̀ tó ṣàǹfààní fún ìwúlò ara àti àìsàn ara so ẹni téèyàn bá mọ̀ ló mọ̀ ẹni téèyàn ò bá mọ̀ ni ò mọ̀ so ewé yúnyún yìí nǹkan ẹyọ kan tá a ní láti fi ṣàlàyé fún yín nìyẹn kẹ́ẹ̀dẹ̀ ẹ make sure pé ẹ save fídíò yìí torí ọjọ́ mi tó o bá pè mí láti pé kí n ṣàlàyé direct fún ọ èmi ò ń ṣàlàyé nǹkan direct fún yẹn o lè pè mí pé àfẹ́ ìdákùn ẹ̀ tó ń ṣàlàyé fún mi tó o bá ti bá pàdé tó o ti wò pé ò lè wúlò fún ọ ìjọ tó bá wá wúlò fún ọ tó ń pè mí ní pé pàjáwìrì mi ní dẹ́ lóhùn o ìwọ ni kò save fún ẹ ọlọ́run ọba ò ní jẹ́ kí arógun àìsàn o àwọ̀ ogun aboyún bímọ tán ẹ̀jẹ̀ ọ̀dà ọlọ́run ò ní jẹ́ ká rí o ṣùgbọ́n tó bá padà if paraventure is happen tó bá jẹ́ pé ó padà ṣẹlẹ̀ tí ṣe pé bóyá a fẹ́ so n tó máa lò ní ewé yúnyún ilé kẹ́ gbó ẹ bá ti gbó ẹsẹ̀ fún aláboyún lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa dá. Assalamu alaikum warahmatullahi.